ló jẹ mọ́ egbòogi. Ohun gbogbo kọ́ là ń tójú bọlé sí. Ohun gbogbo kọ́ lọ́wọ́ ayé. Ìfura ló yẹ ká máa ní ọ̀pọ̀ ìgbà. Tẹ́dà bá ń gbáyé, ó yẹ kẹ́dà ó máa fura. Nítorí àwọn Yorùbá ti ní ìfura lóògùn àgbà. Ayé yóò gba gbẹ̀rẹ̀. Apẹbọrú kì í kú. Àgbọ̀n ọ̀run ní ń fa sábàbí ìyọnu. Ká bá wà láwùjọ ibì kan, ó yẹ ká máa dẹjú sílẹ̀ dáadáa, ká sì máa fura. Kọ́rọ̀ tó wá yíwọ́, ó yẹ kẹ́dà ó máa ṣe làákàyè. Ó yẹ kẹ́dà ó mọ ibi tó yẹ kó ti lè gbé mu, ibi tó yẹ kó ti lè gbé jẹ, ibi tó yẹ kó ti lè sọ̀rọ̀ àṣírí, ibi tó yẹ kó ti lè yọ̀ tó rere bá dé, ibi tó yẹ kó ti lè túraká, àti ibi tó yẹ kó ti lè séraró. Ó yẹ kẹ́dà ó máa fura kó má bàa jì sọ́fìn ayé ni. Tójú tìyẹ́ láparò ń fi ríran. Bọ́gbọ́n bá tọ́nú àgbà, àgbà ó tó míì dáa. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ là á fi kọ́gbọ́n. Ó yẹ kẹ́dà ó máa fura sọ́rọ̀ ara rẹ̀, nítorí ohun tó bá bá ẹlẹ́dàá kó wa mu ló yẹ ká yàn láàyò. Oúnjẹ tó bá báni lára mu ládì mẹ́rẹ̀kẹ́. Ìfura lóògùn àgbà. Orúkọ mi ò yí padà, Àmọ̀kẹ́ ọmọ bàbá Bílí. Onílù nílùú òkè ò, ẹyẹ méjì kì í jàṣà. Ire ní tiwa lọ́jọ́ gbogbo, bí mo ti máa ń sọ. A kó àmójúbà oṣù Ramadan, ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ ẹ̀. Gbogbo iṣẹ́ ládàá wa, adẹ́dàá ó gbà, kò ní dàálù wá láyà. Ọlọ́run ò ní ṣèyí láṣemọ. Ire o, ẹ má gbàgbé láti tẹ̀lé mi lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ mi pátá fún ohun gbogbo tó rọ̀ mọ́ èdè Yorùbá. Ẹ má gbàgbé, ire ní tiwa lọ́jọ́ gbogbo, àní bọ́jọ́ lọ́jọ́ lọ. Ire o.